mo gbọ́ lórí rédíò kan ní láàárọ̀ nígbà tí mo ń bọ̀ wọ́n ń ṣe fatiwa kan ni mo fẹ́ lè ju stiarin ilẹ̀ kí n káwọ́ lé máa sọ fún yín nìsín wọ́n béèrè lórí rédíò gbogbo ayé ló ń gbọ́ ẹ torí kí ní ẹ tá à ń ṣe yìí o mọ ibi tí wọ́n ti ń wò ẹ́ o mọ ibi tí wọ́n ti ń gbọ́ ẹ́. Allahu Akbar. yóò máa wá fi lẹ́fù ẹni tó sọ̀rọ̀ yẹn yóò máa fi hàn émi yóò máa fi lẹ́fù ìlú tó bá jẹ́ káríjà Nàìjíríà ni bí lẹ́fù ìlú ni ti mọ pẹ̀lú àwọn àfa wọn. Allahu Akbar. mo fẹ́ sọ̀rọ̀ lórí rédíò mo fẹ́ sọ̀rọ̀ lórí rédíò mo fẹ́ sọ̀rọ̀ lórí tẹlifíṣàn òun kó bára rẹ ni. Allahu Akbar. etí nǹkan tó ń sọ tí ò bá dẹ lójú kójú ẹ ka jẹ́ ó dá ọ lójú dáadáa ní tí èèyàn bá sọ yóò dá lójú ní pé ní tí mò ń sọ yóò dá mi lójú níbikíbi mo lè defend ẹ̀. Hayyakallah. ẹni tó pa àwọn àti rárá o mùsùlùmí ò gbọdọ̀ jẹ́ o kẹ wá di ẹni tó pa kẹ mọ ibi tí wọ́n ti ń pa. Allahu Akbar. Ẹja farabalẹ̀. Okú ẹgbẹ́ okú. Ẹja farabalẹ̀. Ẹja farabalẹ̀. Ara kẹta máa ń wí ni ẹ̀ yóò wá dàbẹ́ ní pé bóyá ènìyàn ń bú ẹnìkan àbí rárá ìyá kò sọ̀rọ̀ èébú bíi báwọn. Ẹni tó pẹ̀rẹ̀ mufti tó bá sọ̀rọ̀ yẹn bọ́ta kí ni you deal with this. Wọ́n fẹ́ sọ àwọn èèyàn nù ni. Ọ̀dọ̀ fẹ́ mú ẹ̀sìn yẹn lé kókó fún wọn. Màá wá mú àdìsí kan wá àdìsí ẹyọ kan tó kọ́kọ́ bàjẹ́ náà. Allahu Akbar. Àdìsí tó bàjẹ́ ni àdìsí Aisha. Ó lè sọ fún mi pé àdìsí tí Aisha bá gbà wá dọ̀yìn fún ni. Ó tó bẹ́ẹ̀. Hayyakallah. Ẹ jẹ́ afárabalẹ̀. Aisha ló bi Ànábì sallallahu alayhi wa sallam ipe ya'tuna lahmun la nadri hal summiya isma Allahi alayhi am la. Ó bi Ànábì bẹ́ẹ̀ ni àmọ́ bí sígá àdìsí yẹn mi ha àdìsí yẹn but mi ní mú wa ń padà mú wa sígá sọ̀hálù ni tó bi Ànábì ìmọ̀ Ànábì máa ná wípé wọ́n máwọn ẹran kan wá fún wa tá a mọ bí wọ́n ti pa wọ́n dárúkọ Ọlọ́run sí ni àbí wọ́n dárúkọ Ọlọ́run sí ni Ànábì ní sàmúsùmọ̀lọ́hì alayhi wa kulu. Sallallahu alayhi wa sallam. Sọ ti dọ́dọ̀ wọlé tó bá ti já pé aláàlí lẹ́rẹ̀ ní ní jíjẹ tí ò sí nú ẹran èèwọ̀ tá a gbọ́dọ̀ jẹ tí ò sí nú haramu ìwọ dárúkọ Ọlọ́run tiẹ̀ sí máa jẹ́ lọ. Sallallahu alayhi wa sallam. Hadithun sahihun. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. Nígbà tó bá yá sí nítorí sọ gbogbo ayé àwọn èèyàn dẹ̀ béèrè ni istiftahu lónìí istiftahu lónìí àti istifta àti fatuwa àti muftiyu almuftiyu kìí ṣe almufuti dáwìn ni almuftiyu ni ẹni tí dájọ́ ẹ̀sìn látara fata ọ̀dọ́ ẹ̀ńjẹ́ bẹ́ẹ̀ fata ó béèrè gbogbo ẹ̀ á padà á lọ síbẹ̀ á kọ́dà á tiẹ̀ tètè lọ bẹ́ẹ̀ ni
táyé bá gbà wá ọkọ̀ sáàyè lẹ́nu inshallah àbẹ́yà lọ́la á lọ bẹ̀ kí ni fi al-ifta àti istifta àti futiya àti mufutiyu gbogbo ẹ̀ láyànjú ẹ̀ àbọ̀ sára kìíní.